nígbà tí báyọ̀ rẹ̀ ló lọ sọ́yọ̀ ni o. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, adúpẹ́ lọ́wọ́ Ọ̀fà, adúpẹ́ lọ́wọ́ Gbádùmọ̀lẹ̀. Àwọn olóró tá à ń dúró látàárọ̀ tí a ní àwọn ni wọ́n ṣe ètò ìsìnkú àwọn òkú Olúbàdàn, àwọn oníṣẹ̀ṣe ló ní, àwọn Ológbòde ló ní. Ilé Lábọ́sídé ní sí òkú Olúbàdàn lẹ́bàdàn tí ó dàrú bí ó lè tí ó dàrú láti lẹ̀, àwọn oníṣẹ̀ṣe ló ní. Òkú ọba òkú oníṣẹ̀ṣe ni àwọn tí ó sòkú náà lóde yìí láàṣẹ ìpínlẹ̀ lọ́nà tó gbà àtọ́ àti lọ́nà tó gbà yẹ léyìí tẹ́bí sẹ́fún ogun bọ́ọ̀lù tó gbé léyìí tí ó sì dàrú. Ọjà Abalawa yìí ní Òkè Mọ̀pó láwà yìí, láti Òkè Mọ̀pó yìí náà láti rìndé ààfin bàbá wa Àlíwò, láti bẹ́ẹ̀ làwọn olówó àwọn ológun ní ó ti rìndé Àlíwò láti Òkè Mọ̀pó tá a wà yìí láti rìndé bẹ́ẹ̀. Àwọn tó lòkú Olúbàdàn lóde yìí lẹ́yìn tí ó dàrú. Àgbà àti ìmọ̀ àpọ̀jù àwọn ìsìn ti pè mí. Wọ́n ní ká máa bọ̀ fún àwọn ọmọdé alẹ́ òní máa kó. Ká lọ máa ṣòro lé. Ẹ máa bọ̀ bẹ̀rẹ̀. Àpọ̀ ìsọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ máa jí bẹ̀rẹ̀ sí àti wà bẹ́ẹ̀.
Ibi lọ sí ìgbé lọ ọmọ tí ìjà wà lọ́sọ̀ọ́ sí ìṣẹ̀lẹ̀ ìpàlẹ̀ ọmọ àfọ́bí kọ́. wọ́n ti ń gbọ́n yóò kú lóbi tí wọ́n lọ sí ìpàlẹ̀ àlọ́ ṣòro wọ́n jà lẹ́yìn òkú fẹ́lẹ̀.
Àtẹ̀dáyé bóyá ìbà o, ẹ̀yìn tó láyé bóyá ìbà o. Ìbà ẹ̀yìn tó láyé bóyá ìbà o, bẹ̀rẹ̀ ló mú mi. Ìbà o, ìbà tó bẹ́ẹ̀ni, ìbà ló lẹ́yìn. Ìbà mi lò ní yóò kàámọ̀ o. Ẹ̀yọ́ mọ̀ fún ayé ẹ̀yọ́ mẹ́sùn káàbò káwé ẹ̀yọ́ mọ̀ òdòdó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. Ẹ̀yọ́ mọ̀ níjẹ̀ ń rojú ọmọ ìṣẹ̀lẹ̀ ìbámu bàbá ṣe o. Èyí tí wọ́n rí olè dìjà ló ṣùgbọ́n bá wa okùn lélẹ̀ okùn lélẹ̀ o. Mọ́lẹ̀. Pàmọ́lẹ̀. Baba, ìlànjọ́dé. Oṣù tó kọ̀ wá okùn lélẹ̀ o. Ọwọ́ oṣù lélẹ̀ o. Lóko. Àgbà oṣù tó kọ̀ wá okùn lélẹ̀ o. Ò lè dìde. Super for Gracias.
Ẹni wípé àgbẹ̀ṣe tó rẹ̀ lu ìdáró. Àdùkọ́ ṣe tó èlú ìkóso. Èkéde ìdáwó. Lélẹ̀ ẹ̀rọ eré ò lè dìde. Àgbà Òṣùgbó fọ́ ọwọ́ òkun lélẹ̀ o. Eriwo lẹ́dìde, Àgbà Òṣùgbó fọ́ ọwọ́ òkun lélẹ̀ o. Àgbà Òṣùgbó fọ́ ọwọ́ òkun lélẹ̀ o. Ẹ máa farò lọ. Eriwo. Àgbà Òṣùgbó fọ́ òkun lélẹ̀ o. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Láṣẹ Olódùmarè. Àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Àṣẹ. Thank you.
láti ṣe lọ ló wá ti gbà pé bàbá wa látìlẹ́yìn àwọn ní Olúbàdàn tuntun ìjọ wọ́n fi mọ orí àtẹ̀ àwọn bàbá lè sọ fún yẹn pé àdúrà yín ìrànlọ́wọ́ àdúrà tí kálukú ń ṣe nílùú ó ti ṣe wọ́n lè ní àná pé wọ́n ju àwọn méjì pé ẹ̀sìn máa ń ṣe lọ́dọ̀. Àṣẹ o. A lọ síbi tó ní ó láti bí àwọn padà tẹ̀lé wọn lọ sí àníwò bí wọ́n ṣe àwọn baba ńlá baba wọn sí pé ìjẹ̀ náà ni wọ́n ṣe ìkẹyìn wọn sí bí ètò ṣe lọ nìyẹn o ní ilé bàbá wa Ọlákùlẹ́yìn àti wá bí ìsìnkú pé ẹṣẹ́ wọn kú dìde ágbèsí ní ìpínlẹ̀ púpọ̀ pé Ìbàdàn àgbẹ̀ wá o. Àṣẹ o. Àṣẹ. Adúkálọ́wọ́ bàbá wa ẹgbẹ́ kábíyèsí Olúgbọ́n ilé ìgbà àbígbà ẹgbẹ́ àwọn náà tó wá àwọn ni wọ́n dé ní ìsìn láti lé ìgbà láti wá bá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wọn Olúbàdàn ilẹ̀ ẹ bá ṣe kábíyèsí fún bàbá wọn. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Aṣíwájú. Ẹyẹ kan kọjá ẹ̀fọ́ náà dẹ̀.
And it's going to be the deceased Olubadan was from the Otun line. The next Olubadan was one from Balogun line. And so we went there to show him so as I told you, there is no question of anything that you say that Balogun is after the burial. So we monitor red flag. Number who Why this process will last? Do you have any message for the people of Ibadan, particularly on the internet? What do you have to make? 56908114. There's no anchor, there's no. As far as the burial rights are completed, the connection will give a taste for the coronation. Thank you, sir. Ẹ̀yin pírẹ́sì ó ti tó ẹ wọ́n fi ooru máa bàbá o.
Yes. C'est lui qui